ti Sego Sego da kí ni mò ń bá Sego jà fún ló yẹ kó wò mò ń bá Sego jà fún pé kò sí ohun tó léwu kó wà láàrin ìwà àti kejì ẹ o gbọ́dọ̀ faṣọ ẹ níta gbangba o gbọ́dọ̀ faṣubú ní dandan ojú ọ̀run tẹyẹ fò láì fa pápá kó lu ọmọ wà l'Àbújá kí wọ́n wà lẹ́kọ̀ọ́ kò sí tẹjọ́ ń wájú owó lọ kò sí tẹjọ́ ń wájú fíìmù lọ ó ń lo fíìmù tiẹ̀ erin wà nínú igbó tó ń ṣọlá ẹfọ̀n wà láàyè tiẹ̀ ó wà lọ́ọ̀dàn tóun náà ń ṣọlá tiẹ̀ oníkálukú ẹjọ́ máa ṣọlá àti yẹn ẹjọ́ máa lò gbà ìgbà tẹ́ ń lò yìí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń lò tí ẹ ra aṣáájú bá ti lọ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ máa parẹ́ gbọ́ mi dáadáa ṣùgbọ́n ìkan máa parẹ́ fún kan ohun tẹ́ bá ṣe lẹ̀ ló máa sọ̀rọ̀ yín àtolú ọmọ o àti Sego o àti etí ò Sego o gbogbo yín pátápátá ní iṣẹ́ tẹ́ ń ṣe yẹn sì máa padà dìtàn àwa tá a bá yín ṣe mọ́ la máa sọ ń pa yín torí ẹni mo ṣe ní pé wọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ union wo máa wà neutral ó máa dúró lọ́ọ̀kan máa wò wá béèrè pé legacy kí ló kàn ẹ́ kémi wá sọ ohun tó kàn ẹ́ fún mi pé ohun tó kàn mí rèé o torí pé àwọn tó dúró yìí ọ̀bẹ mi ló gbẹ̀bẹ̀jì wọn èmi ni mo fara gbọ́ta fún wọn nígbà tó tún wá ń le tó di pé aṣíwájú ń bọ̀ àti pé aṣíwájú ń bọ̀ èmi kò sí ẹni náà lórí social media yìí kò sóńtọ̀ àwọn lórí social media tó ṣáájú mi nípa aṣíwájú ń bọ̀ ẹ̀dọ́ bá kò sí lọ mú wá kó lọ mú fídíò ẹ̀ wá lọ mú fídíò yẹn wá tó ṣáájú mi sọ̀rọ̀ pé aṣáájú ń bọ̀ kó sẹ́ tó ṣáájú mi sọ kó sẹ́ tó ṣáájú gbogbo social media ni mo sọ anybody mo sọ kò sẹ́ tó ṣáájú mi sọ nígbà tó tún dìgbà ensars kò sẹ́ tó jáde púpọ̀ tó jáde ní ensars ẹ̀sọ́ ẹni náà wà kódà àwọn tó ń ṣòṣèlú lẹ́nu tó ń ṣòṣèlú aṣáájú ò tí ì di president ọ̀tẹ̀ tí ì lọ fún convention ọ̀tẹ̀ tí ì lọ fún ọkàn rárá láti rí pé ó dà pa aṣáájú ń bọ̀ tàlàfà aṣáájú fẹ́ fà sí president ó dà pa aṣáájú ń bọ̀ àwọn ọ̀tá yẹn náà ti ń dọ́gbọ́n rí wẹ́rẹ́wẹ́rẹ́ pa aṣáájú ń bọ̀ ẹni tó kọ́kọ́ jáde tó kọ́kọ́ náàkì tó fẹ́ condemn aṣáájú pé aṣáájú kò ń ṣọmọ Èkó aṣáájú kìnnìkan òun ni mo tún tẹnu sọ mo tún tẹnu mọ́ bọ̀bọ̀ Balógun Òṣòlè lórí Instagram ó ní followers púpọ̀ gan ó máa jáde ó máa ní aṣáájú yẹn kìnnì ó wá ń gbé aṣáájú yẹn gbogbo everybody wá ń bẹ̀rù everybody ló ń bẹ̀rù ó dẹ̀ ní follow dẹ̀ ń tẹ̀lé aṣáájú kò lè ṣe kìnnìkan ó lè ní kìnnìkan ó ń bẹ̀rẹ̀ sí ní náàgì aṣáájú ọ̀dẹ̀ nígbà ẹ̀mí wá rí pé aṣáájú ni godfather Olúọmọ ò lè sọ̀rọ̀ Olúọmọ gan ò lè sọ anything kò lè sọ pé ó kọ̀ dákẹ́ ni Olúọmọ mood because kò sẹ́ni tó fẹ́ face crowd aṣáájú kò dẹ̀ tí announce pé òun lọ president but àwọn ọ̀tá ló máa ń kọ́kọ́ rí ògo èèyàn mi ìmọ̀ ibi tí bọ̀bọ̀ yẹn ti gbọ́ information bọ̀bọ̀ Balógun Èkó yẹn mi ìmọ̀ ibi tó ti gbọ́ information but I'm the first person to jáde to sọ pé dákẹ́ aṣáájú is the man aṣáájú gangan ni aṣáájú ní ìṣòlẹ̀ bàbá tiwa ni ọmọ ìgbà tó tí wọ́n fi ensars tó fi ń nọ́ọ̀kì aṣáájú èmi náà tún ni tí bá tún lọ kí n tó lọ bí iṣẹ́ láàárọ̀ máa ṣe fídíò máa defend aṣáájú tí bá tún gba break níbi iṣẹ́ máa ṣe fídíò máa defend aṣáájú tó bá tún di lálẹ́ tí bá tún close máa tún ṣe fídíò máa tún defend aṣáájú aṣáájú ni sẹ́ aṣáájú ni bàbá anybody kò tó bẹ́ẹ̀ wọ́n ti ń nọ́ọ̀kì aṣáájú before that president pé ọ̀gá àwọn agbèrò ní kìnnìkan aṣáájú ló ṣe èmi ni mo kọ́kọ́ sọ bíbá pé aṣáájú kọ́ ló register national union Moshood Abiola Kashimawo ló register national union ní 1978-1979 láyé àwọn Bayo Success Abiola ló register ní mo ti ẹ lọ wá fídíò yẹn ni mo ti sọ story gbogbo bí national union ṣe bẹ̀rẹ̀ bó ṣe gba registration Abiola ló register torí pé wọ́n ti gbé gbogbo kílẹ̀ pé aṣáájú ló ń support agbèrò aṣáájú ló ń create agbèrò ní Lagos State mo ní no aṣáájú kọ́ aṣáájú náà bá ń bẹ̀ ni òṣèlú l'aṣáájú mo defend aṣáájú nígbà náà nobody tó ń jáde tó ń sọ̀rọ̀ gbogbo yín dẹ̀ wà ẹ̀ ń jẹun ẹ̀ ń gbé millions of naira lọ́lé yín àtìyàwó àtọmọ yín gbogbo yín gbádùn èmi Legacy ń gba èpè mo ń gba èpè lóríṣiríṣi nítorí gbogbo yín ẹ rántí mi o ìwọ Sego yìí ó fẹ́ jẹ ìwọ Olúọmọ Kúdẹ̀tì ẹ fẹ́ jẹ state ẹ̀ṣọ́ ẹ fẹ́ gùnkè mo wà nú ẹni tó tẹ ẹ̀yìn lẹ̀ fún yín àtàbà ẹ̀yìn mi lẹ́tẹ̀ ẹ fi gùnkè ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ gùnkè tán ẹ ṣe rí ibi tí mo wà ṣe wò mí ibi tí mo wà ṣẹ́yìn náà ṣe wò pé ẹ jẹ́ ká parapọ̀ ká ṣe nǹkan fún Legacy yìí because it's a material tí bá jáde lẹ́yìn tí máa ń sọ fún ẹ pé dákẹ́ ẹnu mi gba ọmọ tó bá jáde tó bá ń bú mi tó bá sọ fún mi pé Legacy gbogbo ọjọ́ tó bá ti wù láyé gbogbo iṣẹ́ tí wọn náà bá ṣe lọ́jọ́ ayé ẹ Ọlọ́run máa bẹ́ẹ̀ dànù
gbogbo tó bá ṣe Ọlọ́run á dànù fún ẹ àdàbí àdá ẹlẹ́dàá mi á dà fún gbogbo yín pátá àyàfi tẹ́ bá máa jẹun tẹ́ bá máa rówó tẹ́ bá máa gbádùn tẹ́yìn náà bá máa bọ́ family kẹ́ máa kọ́lé ńláńlá ẹ̀ ń ralé billions of naira ẹ̀ẹ́dẹ̀ wo ni tó tẹ̀yìn fún yín tó dúró tó ń gba èpè ẹ̀ẹ́dẹ̀ wo ó tún dáyé Yorùbá nation Yorùbá nation tún dé tó dìgbà táwọn Ìgbòho làwọn ń bọ̀ lẹ́kọ̀ọ́ Ìgbòho làwọn ń bọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ wọn ṣe kínní ta ló dìde nítorí Ìgbòho ta ló tún fèsì ta sọ pé Ìgbòho dúró òṣèlú làwọn ṣe ń bí Èkó làwọn wà National Union ń lè kó lọ́wọ́ àwọn boys ń lè kó lọ́wọ́ àwọn Yorùbá nation yàbò mí all over the world wọ́n yàbò mí nítorí Olúọmọ nítorí yín àwọn Yorùbá èpè kò sí anybody nínú yín tó lè máa share fídíò tí mò ń ṣe tí mo fi ń bá àwọn Ìgbòho jàǹgbà yẹn ẹ dákẹ́ Yorùbá nation kẹ́ aṣáájú ni sẹ́ aṣáájú ni Yorùbá nation bo Yorùbá nation jókòó jàre ló di pé a fi ń ta àwọn gbogbo àwọn àfáà oníláwà ní kópa yẹn gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kobo mi Yorùbá nation all around the world wọn kobo mi àwọn kan wà ibi tí mo tún ti ń ṣiṣẹ́ nílùú òyìnbó tún lọ bẹ̀ wọn kọ lẹ́tà wọn ṣe oríṣiríṣi wọn ṣe gbá wọn ṣàwo mò ń gba èpè mo dẹ̀ ń dìfẹ́ǹdì gbogbo yín nítorí oúnjẹ tẹ̀yìn ń jẹ kó ń jẹ yín má bàjẹ́ mo ń dìfẹ́ǹdì yín mo ń support aṣáájú mo ń ṣe gbogbo ẹ̀ tó bá rí pé àwọn National Union yìí wọ́n jáde o àwọn ọmọọṣẹ́ àwọn aṣáájú àwọn tí òṣèlú tó gbóúnjẹ lé lọ́wọ́ gbogbo wọn yẹn àwọn National Union try mo ń sọ̀rọ̀ on behalf of all National Union in Lagos State all over rí mi o kò ṣe pé ẹ máa wá bẹ̀ ẹ máa wá táìpù o Sego máa kọjá ń bẹ̀ ọ máa wà lórí show yẹn o ó sọ pé well done credit ẹ pé for aṣáájú well done mo wá tí mo wálé tí mo fẹ́ wá dìbò fún aṣáájú Bọ́lá Ahmed Tinubu ra tíkẹ́ẹ̀tì fún mi o kí Legacy wá dìbò ra tíkẹ́ẹ̀tì fún mi o yín kò lè ra fún mi o ó wá ara mi ni o mo wálé mo tún wá dìbò mo tún control àdúgbò mi ó tún dijọ́ dìbò mo wá láti ìlú òyìnbó mo ń sáré káàkiri mo ń làágùn pé gbogbo polling unit wa ká lè wí ni ẹ sọ́tún sósì ẹ bèrè ọ gbogbo ọmọ àdúgbò mi àwa mi ń lé wa káàkiri gbogbo ọmọ wọn ń lé wa káàkiri gbà wọn tún lé wa débì kan tó tún yin state bullet wọn tún lé wa káàkiri mo dẹ̀ wá láti ìlú òyìnbó owó tó gbé jáde ń gbà ẹni mo fi sọ̀rọ̀ sí Sùlú owó tí wọ́n gbé jáde ń jọ́ náà lọ́wọ́ wọn tó ló máa ń gbówó kọjá de owó election mo béèrè pé ta ló coordinate mi ìsínlẹ̀ náà ta ló coordinate àdúgbò mi owó tẹ gbé sádùúgbò yìí dà àtúpẹ̀ràn tí wọ́n á fún àwọn àdúgbò mo tún ra ọtí ó yá gbogbo yẹn máa ṣe fàájì ẹ jáde a máa lọ síbi bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn kí n tó wá sílùú òyìnbó ẹ máa dúró bí àwọn arìn káàkiri gbogbo both Surulere both Ikate and Mushin kí ni wọ́n ní bóde ní mi ò wá tí mo wà lé mo ń control méjèèjì papọ̀ ni o mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tí wọ́n máa kóyàn mi kéré Lágùdà ní Tìrẹ ní Jẹ̀ṣà dé my two wọ́n tí wọ́n máa kóyàn mi kéré kó jáde nígbà náà kó sọ pé ìrọ̀ kò sọmọ náà tí gbogbo yín fúnra yín náà dẹ̀ mọ̀ ẹ wá sọ gbogbo bẹ̀ tí wọ́n ti kóyàn mi kéré tí máa ń yàn fada bó ń fẹ́ yàn tí mo níyàn fada sí tí máa ń yàn fada tí mo wọnú tí mo sọdá sódì kejì mo wọnú ṣítà lọ sọ́dọ̀ wọn bàná ló fẹ́ dé ni àbọ́dọ̀ wọn fáìdà àbádọ̀ wọn ṣáwọn sọ ń bẹ̀ sọ nínú ṣítà ń bẹ̀ bàná ló máa sọ bàná ilé nìyàn àbí fáìdà ni àbáwọn àwọn small London àwọn sẹ̀mí gbogbo wọn pátápátá máa tújú máa ń jòkó máa ṣe fàájì bọ́ wọn ní kóyán tó bá kọyàn mo máa fọkà bó pé Legacy ó kéré àbó máa lọ sójú ẹlẹ́gba ni ló máa lọ bá àwọn bùkátà ní nígbà ẹ̀kọ́ náà fọnú kẹ́ máa lù ẹ̀ pa àbáwọn bàrẹ́sì gbogbo wọn ni tó bá kọkà wọn máa kóyàn mi máa kó kéré àbí tó bá tún padà bọ̀ tí mo tún gbọ́nú láwọn ṣe padà bọ̀ báwo mi tiẹ̀ mọ̀ ikọ̀ alẹ́ rì tiẹ̀ mọ̀ sí mi mọ̀ bí tẹ́gbọ́n yẹn wà tí ma tún wọ Ebola ló padà wá sísàlẹ̀ ìwọ ṣe kí ni tún padà wọnú àdúgbò mi lọ àbí inú àgùdà ló ń wọ̀ lọ́dọ̀ àwọn school boy ni lọ́dọ̀ àwọn scatter lọ ní gbogbo àwọn ọdẹ wọn ẹ̀ la náà máa kọkà náà máa kọyán mi náà nífẹ̀ẹ́ wébo tí padà sọ́nà orílẹ̀ lọ́dọ̀ àwọn champion àwọn cellular orílẹ̀ lọ́hùn ní junction ọdọ yín bó ló fẹ́ sọ àbí mo padà bọ̀ wá sí maitu lọ́dọ̀ àwọn àgùlù ni lọ́dọ̀ àwọn Sálàmì ni bó ló fẹ́ sọ fún mi tí mo ti ń sọ dábọ̀ tí mi ò dé àbí mo padà bọ̀ sọ́nà ọ̀sẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà lọ́dọ̀ àwọn ọlá àwọn sẹ́líkà padà wá wọnú àdúgbò mi padà lọ níbo ló fẹ́ sọ fún mi tó máa kọyán tó máa kọkà mi tó ní fèrè bò tó máa sọ pé Legacy àbí àbọ̀ tó ti máa wá jókòó tí máa wá dákẹ́ tó bá rí mi lórí social media tí máa wá sọ̀rọ̀ má rí mi fín òjò ló rọ̀ ló dẹ ilé pọ̀ má dìé ẹyẹlé àtàdé ò kì í ṣe sàwáwù òjò ló rọ̀ ṣùgbọ́n tó bá ń yọnu sí mi lénìí ẹjọ́ ẹ̀kọ́
ẹjọ́ loyalty ni ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ìfẹ́ loyalty tí mo lóyà òun ló fà tí ó bá síbẹ̀ àbá wọ́n tó lè jáde tó lè kẹ́mi kan kékeré kan jáde kó sọ pé bọ́ọ̀ì yẹn èmi tí mo ti ná ọmọ àkọ́bí mi gan ó ti ní over 25 years old now nísìnyí kọ́ ọmọ kékeré kan wá máa sọ pé mi ké bọ̀bọ́ yẹn kó máa pè mí ní bọ̀bọ́ bàbá àwọn kan bàbá ní kọ́ ọmọ kan wá sọ fún mi pé bọ́ọ̀ì yẹn èmi ni bọ́ọ̀ì ó máa ṣe o ó máa ṣe o ṣùgbọ́n wẹ́ social media ò mẹ́gbẹ́ social media ò mọ kò wò mí mọ bí mo ṣe fẹ́ sọ ó yẹ kó rí bẹ́ẹ̀ dandan tá a lè mi tó lè máa múlò aṣáájú tó fa aṣáájú wọlé tó fi rú gọ́vnà wọlé tá a lè mi náà lè fi wọlé so tó bá rí mi ti máa ń sọ̀rọ̀ tí n bá sọ ìyálàyà ọ̀rọ̀ tí Sego lé ní ẹni tó lè dá mi lákẹ́ nú yín ò sí torí pé tí gbogbo yín bá wọn torí pé ńgbà tó ń rough tó ń tough tí mò ń tẹ ẹ̀yìn mi lẹ̀ táwọn Sego ń gùn tó fi ń gòkè sí ń bẹ̀ o sọ̀rọ̀ o jáde o support mi o gbogbo yín tẹ̀lé ń sọ̀rọ̀ share fídíò mi o gbà táwọn Sunday Igboho jáde tí mò ń face àwọn Sunday Igboho tó di pé Legacy ń búgbò ó ń búgbò gba ìpè o gba ìpè Yorùbá nation o wọn gbé yín ṣépè o wọn gbọ́mọ yín ṣépè o wọn gbéyàwó yín ṣépè o gbogbo èpè tí mò ń gbàǹgbà yẹn gbogbo ìpàpà sọ èrè ẹ̀bẹ̀ fún mi lọ́dọ̀ yín kó tó wá di pé ẹ wá ń jẹun yẹn náà mo ti wá ń sọ fún yín pé ẹ má jà mo wá ń sọ fún yín pé gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ má bára yín jà yẹ̀yẹ́ ló máa jẹ́ fún èmi tí mo speak fún yín mo mọ a series of video tí mo ṣe fún Sego mo mọ a series of video tí mo every year ni máa ń ṣe video fún Sego ni máa ń ṣe video máa kí happy birthday tí bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run ló mọ iye àdúrà tí máa ń ṣe fún Sego pé àti Sego àti Olúọmọ àti Kúdẹ̀tì àárín yóò ní dàrú àdúrà oríṣiríṣi èmi tí mo wá èmi ni mo gbé yín èmi ni mo gbé yín wá sórí limelight lórí social media tí mo wá ń pọ́n yín léjù ẹ wá débẹ̀ tán ṣó lójú mi máa wá lajúlẹ̀ kí tún máa wá bára yín jà ìjà wa tún wá dé mo wá sọ pé ẹ má jà ẹ jọ̀ọ́ mo ra tíkẹ́ẹ̀tì mo wálé mo lọ bá Olúọmọ mo lọ bá Sego ẹ má jà ẹ jọ̀ọ́ ẹ má jà mo tún wá kú o mi ṣáà ní fi iṣẹ́ tèmi lẹ̀ wá bá yín mo tún wá fi iṣẹ́ mi lẹ̀ mo tún wá padà mo tún wá rí pé àwọn ọmọ kéékèèké wá ń jáde f'Olúọmọ Sego wá lè correct wọn ibi tí ìbínú ti dé nìyẹn tí mo ti bẹ̀rẹ̀ pé no enough is enough bọ̀bọ̀ kí ló dé tó ń wọ́ọ̀ṣì ọ̀rẹ́ níta gbangba tó ń yẹ̀yẹ́ ohun tó dá wa lálẹ́ nìyẹn so kí ló wá dé ẹ̀yin èèyàn ìwọ tó fẹ́ máa bú mi lẹ́nu ó ṣe wo níbo lọ̀rọ̀ yìí ti ń bẹ̀rẹ̀ bọ̀ máa sọ pé ṣe bọ́ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n ọ̀rẹ́ àtọ̀rẹ́ làwọn pípù yìí tó máa ń bára wọn jà ẹ má dá sí ló fa ti Legacy o nígbà táwọn yẹn jáde mo wá rí pé Sego nídìí èrò pé kó máa bá òun jáde f'Olúọmọ kó máa yẹ̀yẹ́ kó máa paint ẹ̀ black torí pé kóun lè ga ó dẹ̀ ti gbàgbé pé èmi lèmi pọ̀n yín méjèèjì bẹ́ẹ̀ máa Olúọmọ ti ní fẹ́ẹ̀mù púpọ̀ bọ́ o pé torí pé mo pọ̀n yín pé yín méjèèjì ẹ gbọ́dọ̀ wà lókè àwọn gbọ́dọ̀ wà ní alásìkò tó yẹ kémi gbádùn yín lẹ́yìn ń jà ṣé ọmọ kéèyàn kan máa bí mi nú ni àsìkò tó yẹ kémi gbádùn yín kó lọ́mọ wà ní president kí Sego wà lẹ́kọ̀ọ́ kẹ́yìn méjì kí máa gbádùn láyé pé kí máa gbádùn yín ìgbà yẹn lẹ́yìn ń jà ó rò pé jà yín máa pay mi ni ìjà yín ò pay mi wọ́n á sọ pé ó yá máa jà mú bó wá ìjà yìí ti ń wá ìjà ń wá látọ̀dọ̀ tiẹ̀ torí pé wọ́n ló ń gbọ́ social media torí pé wọ́n ló ń sọ̀rọ̀ wọ́n ló ní olè ní ó bàlújẹ́ olè tó wá ń pè yẹn ẹjọ́ jalè ni ẹ̀yin méjèèjì ló lè má pè ló lè torí pé ẹ̀yin méjèèjì ló lè ká ní pé another neutral chairman ló wá tó bá ń pe Olúọmọ ló lè tó bá ń pe kíní kan ló lè mi ò ní sọ̀rọ̀ kọ́sìfẹ̀ kọ̀tẹ́lẹ̀ náà iṣẹ́ national union iṣẹ́ kíni so tó bá gbà another person ló wá tó bá ń bú Olúọmọ mi ì ní sọ anything I will not say nothing. You can see TikTok me. Yeah, you can see TikTok me. Kí ló ṣe lè náà tí wọ́n máa ṣe jáwọn yẹn get out. Tó bá jẹ́ pé ará àta ló wá. Tó bá jẹ́ pé ará àta ló wá. Tó ń pe Olúọmọ lólè. I will not say anything. Mani olè ni. Mani okay, ṣe kí náà ń ṣe náà. I will not say anything. Mà dákẹ́. But now, ẹ̀yin yìí náà lè wá jáde
ó wá ń condemn ìjọba tẹ́jọ́ ṣe ó ń condemn ìjọba tẹ́jọ́ ṣe ó ń con ìjọba yẹn Olúọmọ kódà máa yọ Kúdẹ̀tì sẹ́yìn. The lion share of the game Olúọmọ àti Sego gangan ni Olúọmọ àti Sego gangan àwọn méjèèjì yẹn gangan àwọn ló ṣe gbogbo ìjọba àná yẹn pẹ̀lú Kúdẹ̀tì bẹ̀tí Kúdẹ̀tì yẹn tí Olúọmọ àti Sego bá rí tó bá rí 10 Kúdẹ̀tì máa wà ní 2% ló wà 10 to 2% ló wà Kúdẹ̀tì tẹ́ wo yẹn 2% ló wà Olúọmọ àti Sego gangan ló jẹ 10% àtàwọn kankan. So now tí Sego bá wá ń criticize Olúọmọ ó máa ń pinch mi pé hey, what are you talking now kí ló ń sọ máa yìí ẹjọ́ ṣèjọba yìí ni ẹjọ́ jẹ́ ni tíjọba àná yóò bá dáa gbàgbé aṣáájú ti jẹ gbogbo ọlọ́mọ kí Nàìjíríà ò gbádùn láti bí PDP ṣe ń ṣe ọyẹ ṣe bọ̀ ok aṣáájú dé aṣáájú rí gbogbo tí mistake tí Buhari ṣe gbogbo mistake tí Buhari ṣe aṣáájú ò wá sọ náà aṣáájú rí lapses tí Buhari ṣe aṣáájú kò náàgì lórí Buhari but ó ṣiṣẹ́ tiẹ̀ lọ àwọn tí Buhari dẹ̀ ń mú àwọn tó náà mú tó àwọn tí aṣáájú dẹ̀ ń mú Buhari wà láyé kó tó kú kò lè sọ pé má mú lágbájá Emefiele under Buhari ló ti ṣiṣẹ́ Buhari wà láyé táṣáájú ti náà mú Emefiele kò lè sọ pé lọ fílẹ̀ fọ́sà àwọn kọ̀ọ̀kan máa wà tí ó máa ṣókùnkùn sójú tó bá jẹ́ Olúọmọ ti ṣe àwọn kọ̀ọ̀kan ló ń gbà yẹn tí Sego náà dẹ̀ mọ̀ pé àwọn jọ̀ṣọ́ tó bá fẹ́ correct mistake yẹn ó máa correct mistake Olúọmọ láì dárúkọ ẹ̀ àwọn tó ń bá náàgì ẹ ló máa náàgì lé lórí pé lánàá moríwọ̀ a máa ṣe nǹkan àjọṣe lánàá náà nílò tó but àwọn kọ̀ọ̀kan wà tí olórí náà tún ṣe tó yẹ pé èmi ò láìkè èmi fẹ́ ṣe tèmi ṣe tiẹ̀ lọ yàdíwọ̀ èmi kan máa sọ pé Sego máa bá ṣe ẹ lọ ṣe wọ́n náà máa ṣe tiẹ̀ ọmọ kú òǹbẹ̀ ni kò ní séwu ṣùgbọ́n wọ́n á rí i pé ó fẹ́ wọ́ ńlẹ̀ ó fẹ́ wọ́ Olúọmọ ńlẹ̀ kó náàgì ẹ̀ kó yẹ̀yẹ́ ẹ̀ kó sọ́dẹ̀ ní ìrálẹ̀ kó sọ́dẹ̀ ní yẹpẹrẹ kí wọ́n wá gòkè kí wọ́n wá máa feel on top pé ìwọ ló dá ìwọ ló nice ìwọ lè yàn ìyẹn ni mo wá kọ̀ pé no ẹ wá sọ ẹ̀bi mi fún mi sọ bí tí mo ti jẹ̀bi láàrin èmi àti Sego ṣé mo jẹ̀bi ẹ̀